kábíyèsí àwọn ẹgbẹ́ ADC la àìṣèkágbé Ifọ̀ local government lábẹ́rẹ́ lẹ́nu kábíyèsí ọ̀dọ̀ yìí ní the first place tí a máa kọ́kọ́ yà kábíyèsí àwọn ìpèníjà tí ó wà ní ìpínlẹ̀ Ògùn pọ̀ àti go round lọ sí central àti lọ sí Ògùn west àti lọ sí Ògùn east nǹkan tí gbogbo èèyàn sọ náà ní pé ti lè tó ìyẹn ló yẹ jẹ́ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run á wá lo ẹgbẹ́ ADC láti ṣe àtúnṣe ìyẹn la ṣe ń pè àpèlé nǹkan tí a máa gbé ṣe ní let's fix Ògùn kábíyèsí àwọn ètò tá a ní láti ṣe ó pọ̀ máa jẹ́ kí ẹ rí àwọn manifesto wa nítorí àsìkò ṣùgbọ́n ó láti mẹ́nu bà baálẹ̀ wa mo láti mẹ́nu bà ọ̀rọ̀ àwọn baálẹ̀ wa nítorí kò lè sí ìdàgbàsókè ní grassroots láì tẹ̀lé àtọ́jú àwọn baálẹ̀ wa ó wá ṣe mí láàánú wípé sálárì tí a ń pè ní owó tó ń fún àwọn baálẹ̀ nígbà tí mo dé ibi tí wọ́n sọ pé 5,000 naira ní àwọn baálẹ̀ wa gbà ó tẹ́rì wọ́n dẹ̀ tún sọ wípé pẹ̀lú pé jẹ́ 5,000 naira yẹn wọ́n lè lo oṣù ọ̀pọ̀lọpọ̀ káwọn bíi tiẹ̀ máa ronú gbà àwọn tó ṣe wá ní gbọ́ bí wọ́n ti ẹ̀ rí gbà àwọn baálẹ̀ wa ò rí ipa ìjọba kábíyèsí a máa ṣe àtúnṣe ní agbára Ọlọ́run tó kò lè rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ lórí ìlú tí ìpínlẹ̀ wa ní ni wípé àwọn baálẹ̀ wa wọ́n wà kọ́mítì ìyálọ́jà àbí ìyálóde àwọn kọ́mítì olórí àwọn obìnrin olórí àwọn ọ̀dọ́ community development àti ìjọba partnership of 5 parties àwọn márùn yẹn ló máa ṣe ìpàdé lóòrèkóòrè láti mọ ìpèníjà tó bá gbogbo agbègbè torí nǹkan tá a rí ni pé there is a complete disconnection ìjọba ti yapa kúrò lọ́dọ̀ àwọn ará ìlú tó yẹ kí wọ́n máa ṣe iṣẹ́ fún ní agbára Ọlọ́run àwọn àtúnṣe yẹn làwa máa ṣe ẹ̀yin orí adé wa àpọ́nlé tó yẹ fún orí adé àṣẹ fún àwọn kábíyèsí wa mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí infrastructure ṣùgbọ́n ìrìn tó yẹ kó gbà wá kábíyèsí ní 10-15 minutes òun la fi almost 1 hour sí 45 minutes ẹnu náà la dẹ̀ fi ń ṣe ọ̀nà kìíní olóṣogbo yes mo ti gbọ́ orí káàkiri federal bọ́ ọjọ́ mélòó náà ni gọ́vnà máa la ojú ẹ̀ sílẹ̀ kí federal project kó máa deteriorate kí ìyàdẹ máa jẹ àwọn èèyàn kó má ṣe pọ̀ sí èmi rò pé yes bó ṣe jẹ́ federal yẹn náà responsible government ó máa collaborate with federal láti rí i pé ìyà ò jẹ àwọn ará ìlú ní agbára Ọlọ́run àwọn area yẹn a máa wò wọ́n á dẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ kábíyèsí àwọn aṣojú wa máa fi wọ́n hàn yín briefly ẹni tí ó ń lọ sí assembly wa honourable Adesina Murtala Adesina àwọn ọmọ yìí ni wọ́n eléyìí ọmọ wa eléyìí tiwa ní kábíyèsí o ẹni tó ń lọ sí House of Rep mo rò pé wọ́n máa tó débí honourable Akérèdé Fúnlọ́lá
àwọn náà wọ́n láti wá rí ní tọ́ọ̀bà tí ìwà tẹ́lẹ̀ wọ́n ti wá wọn náà ti wá àfẹ́kẹ́ ìjọ kí ẹ bá wa gbé wọn kàn ní agbára Ọlọ́run a ò ní jábọ́ lẹ́yìn ọkọ̀ ìlú ní abẹ àwọn agbègbè bàbá lẹ́sìn ní ànípẹ́ ní gbogbo nǹkan tó jẹ́ ìpèníjà Ọlọ́run á dá sí fún ẹ̀yin pàápàá ojú yóò wà ní rí bí o wá pẹ́pẹ́pẹ́ àṣẹ á máa pẹ́ lẹ́nu yẹn kábíyèsí wa gbogbo agbègbè yìí náà á dìbẹ̀lọ́pù ju bó ṣe lórí yìí lọ. You need infrastructure, you need road, you have need of water because limestone area níbí adẹ̀tí rí bí gbogbo ẹ̀ ṣe ń dìkẹ́ àná nǹkan tẹ́ntẹ́n sọ environmental degradation níbí ó pọ̀ púpọ̀ tó jẹ́ pé akọ̀mọ́ máa ń rí